A dúpẹ́ fún Ọlọ́run ọba tó pa á mádé àsìkò yìí, ọba tó ní wá tó lẹ̀mí wá tó ní gbóntá ni. A tún wà pẹ̀lú ìsọ́nà àlàyé Prophet Akérèjọlá ti ìjọ Mercy City of Mercy tó wà ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Wolii ká tó wọnú ètò ẹ bá súre fún ojú tó wà. Mo kí gbogbo ọkàn tó ń wò mí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ lórúkọ Jésù. Àánú Ọlọ́run máa wà pẹ̀lú wa. A ò ní gbèrè ìtìjú lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́. Bí a ti ń sáré tà ńlá kàkà nínú ayé, a ò ní múfo, a ò ní pòfo, a ò sì ní ra òfo. Ìlérí Ọlọ́run á ṣẹ fún wa. Mo kí gbogbo ọkàn pátápátá ẹ kúlé o. Àmín. Ẹ káàbọ̀. Lónìí níta fẹ́ gbéyẹ̀wò náà ni nǹkan tó máa ń jà rìnrìn ní ilé ìjọsìn. Ìyẹn ní ilé ìjọsìn Kristẹni. Báwọn kan sọ pé ó dáa, àwọn kan ní ó kù díẹ̀ káàtó, àwọn kan ní wà níbẹ̀, àwọn kan ní kò sí níbẹ̀, pé ọgbọ́n àti jẹ àti mú náà ni kálukú wa, náà ni ìdámẹ́wàá. Ìjíṣẹ́ Ọlọ́run ní ẹ̀sìn níjọ ìdámẹ́wàá ìyàwó ló kọ sẹ́yìn, só lẹ́tọ̀ àbí kò lẹ́tọ̀? Gẹ́gẹ́ bí òfin, ẹ má gbàgbé ó lẹ́tọ̀. Ohun kan sọ tẹ́ bá gbàgbé, ó ní tí a bá ń ka ọ̀rọ̀ kan lọ, a ní bí ó ti wà látètè kọ́ ṣe, ó ń bẹ ní ìsinsìnyí, bẹ́ẹ̀ ni yóò sì máa rí nígbà gbogbo. So ọ̀rọ̀ yẹn ló fẹ́ jẹ́ kí n lọ sí ibẹ̀ yẹn. Ṣẹ́rí nípa ti ìdámẹ́wàá jẹ́ òfin tí àwọn ẹni ìgbàanì rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ nínú ìwé mímọ́ wípé kí wọ́n máa ṣe èyí tí ṣe Mósè tí a fi fún, wípé kí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì tí a kó jáde kó ní oko Íjíbítì kí wọ́n máa ṣe kí ni, kí wọ́n máa mú. Ó wá sọ wọ́n pé ẹ jẹ́ kí eléyìí wà ní ìrántí fún ẹ̀yin àti fún àwọn ọmọ yín. Ìyẹn ni pé kí àwọn ọmọ wọn náà lè ṣe kí ni, kí wọ́n lè máa ṣe. Ó jẹun tó bójúmu fún ọrẹ sí ilé Olúwa. Ẹ gbọ́ mi, tí a bá wo ibi àkọ́kọ́ tó ti sọ, ó sọ nínú ìwé Málákì orí 3 láti ẹsẹ̀ 9 sí 12, káta sọ pé 10 sí 12. Ó ní ẹ mú gbogbo ìdámẹ́wàá sí ilé mi kí oúnjẹ bá lè pọ̀ ní ilé mi. Ó ní ẹ fi èyí dán mi wò bí èmi kò bá ní ṣí fèrèsé ìbùkún sílẹ̀ fún yín tó bẹ́ẹ̀ gẹ́ tí kì yóò sí àyè tó fún yín láti gbà á. Ó ní èmi yóò bá kòkòrò ajẹrun wí lórí iṣẹ́ yín náà. Ibi tí à ń lọ gan nìyẹn. Èmi yóò bá kòkòrò ajẹrun wí lórí iṣẹ́ yín. Olúwa á ṣí fèrèsé ìbùkún sílẹ̀. Ìlérí Ọlọ́run ni o. Now àwọn ọmọ Ísírẹ́lì gbìyànjú nǹkan yẹn nígbà yẹn, ó dẹ̀ pé wọn bí wọ́n ṣe ń ṣe. Ìlérí Ọlọ́run ṣe fún wọn. Ọlọ́run ti pàṣẹ májẹ̀mú yẹn ṣẹ́gun fún wọn. Ọlọ́run ti pàṣẹ májẹ̀mú yẹn dùn wọn sókè. Ojú tèmi rí kọ sí ìdámẹ́wàá ní inú ìjọ ni wípé kò sí gbogbo ẹni tó bá ń forí ọ̀fẹ́ san ìdámẹ́wàá, tó bá ń gbìyànjú, tó bá ń san ìdámẹ́wàá ní tọkàntọkàn tó ń san síbẹ̀, ẹ rí wọ́n máa ń di ẹni ìbùkún púpọ̀. Iṣẹ́ wọn kì í ládojúkọ. Ó wá depend irú ọkàn tí èèyàn fi san. Ó depend irú ọkàn. Bíbélì sọ pé tí ẹ bá fẹ́ ṣe ọrẹ, ó ní ká má ṣe ọrẹ ẹ ní àròjúṣe. Kí í ṣe pé ṣáàjẹ́ ń lọ fún wọn, ṣáàjẹ́ ń lọ ṣe. Ká ṣe gẹ́gẹ́ bí ẹ̀rù Olúwa, ká ṣe gẹ́gẹ́ bí sí Olúwa àti sí ìfẹ́ fún Olúwa. Tí kì í ṣe pé wo ìdámẹ́wàá ilé ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìrìn àjò pé ó fẹ́ san ìdámẹ́wàá yẹn lábẹ́ májẹ̀mú yẹn. Tó bá fẹ́ san, á wò pé owó tí wàá pọ̀ jù o nínú 10 o, ó ní kó yọ ẹyọ kan nínú 10 ta ní kó yọ ẹyọ kan yẹn, á tún máa pẹ́ ẹyọ kan yẹn pọ̀. Ẹ̀rí tí ẹni yẹn bá wá pín irú ẹyọ kan yẹn tó tún wá pín sí méjì tó wá mú lọ church, pastor ó mọ̀, anybody ó mọ̀, ó ṣeé ṣe kí Ọlọ́run wá wò ó pé ó ṣe aláìṣòótọ́, kí ó má lè dá èrè tó ń bẹ́ǹdì májẹ̀mú yẹn padà nítorí pé kò ṣòótọ́ pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n fún ẹni tó bá ní oore ọ̀fẹ́ ọkàn kan láti ṣe níwájú Olúwa, ìdámẹ́wàá jẹ́ ohun tó dára. Kì í ṣe fún Ọlọ́run gan gbà mìíràn, fún àwa gan fúnra wa, torí èdìdí tó dì ní wípé tí a bá ti gbọ́ràn láti ṣe, tí àwa bá ti gbọ́ràn láti ṣe, ó ní òun ó bá kòkòrò ajẹrun wí, òun ó sì ṣí fèrèsé ìbùkún sílẹ̀ fún wa. So lábẹ́ májẹ̀mú yìí, gbogbo ẹni tó bá ń fẹ́ ìbùkún Ọlọ́run ó gbọ́dọ̀ tẹ̀lé òfin ìdámẹ́wàá. Gbogbo ẹni tó bá ń fẹ́ kí fèrèsé ìbùkún kó ṣí, tó fẹ́ kí kòkòrò ajẹrun kú nínú iṣẹ́, ó gbọ́dọ̀ ṣe ohun tó ń pè ní ìdámẹ́wàá yìí. Ó gbọ́dọ̀ ṣe. Ẹ gbọ́ mi, ìdámẹ́wàá yẹn àwọn kan máa ń wò gẹ́gẹ́ bí pé ìdámẹ́wàá gangan àwọn olóńnà. Ẹ má gbàgbé Bíbélì sọ wípé àwọn tó ń ṣiṣẹ́ ní pẹpẹ a máa ṣe àjọpín pẹ̀lú pẹpẹ. Ìyẹn ni pé pẹpẹ Olúwa ni. Àwọn kan ló dẹ̀ wà níbẹ̀ tí wọ́n gbà fún Ọlọ́run níbẹ̀, tí wọ́n ń túlé Ọlọ́run ṣe, láwọn tí Ọlọ́run pè ní tòótọ́, tí wọ́n ń túlé Ọlọ́run ṣe. Àwọn kan wà tí wọ́n ń gbé. So ìdámẹ́wàá yẹn ó ní bí wọ́n ṣe kí ni, tí wọ́n ṣe fún
àwọn ènìyàn àwọn tó wà lábẹ́ ti ṣe Ọlọ́run wọ́n á fún wọn, wọ́n á fi tún wọn ṣe, àwọn aláìní wọ́n fi fi kíni wọ́n fi fún wọn, ilé Ọlọ́run wọ́n fi ń túnṣe. So tí ìdámẹ́wàá bá ń wá sínú ilé Ọlọ́run kì í ṣe nǹkan tó jẹ́ nǹkan àṣìṣe. Ǹjẹ́ pásítọ̀ náà wá ó nífẹ̀ẹ́ sí láti tó lẹ́tọ̀ọ́ sí láti náà ìdámẹ́wàá? Ṣé gẹ́gẹ́ bí ikọ̀ àti olùṣọ́ àgùntàn? Bẹ́ẹ̀ni, tó lẹ́tọ̀ọ́ sí. Bẹ́ẹ̀ni, torí pé òṣìṣẹ́ ọgbà àjàrà ni. Òní mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé Bíbélì sọ pé àwọn tí pẹpẹ ń ṣe àjọpín pẹ̀lú pẹpẹ. Get lọ́ọ̀yà ń ṣiṣẹ́ lọ́ọ̀yà ní ìsìn àbí bẹ́ẹ̀ kọ́ sà, gẹ́gẹ́ bí ìrìn agbẹjọ́rò. So nǹkan tó bá wá nínú ìrìn àjò lọ́ọ̀yà, ẹlòmíì tí ìṣe lọ́ọ̀yà ò gbọ́dọ̀ sọ pé ó fẹ́ lọ bá pín bẹ̀. Kò lè iṣẹ́ tí wọ́n nìyẹn. So lábẹ́ májẹ̀mú yìí Olúwa sọ pé kí oúnjẹ bá lè pọ̀ ní ilé mi, àwọn olóńgbélé Olúwa, àwọn pastors, àwọn ìránṣẹ́ Ọlọ́run, evangelists, àwọn ikọ̀ lábẹ́ pẹpẹ, àwọn ló ń gbé inú ilé Olúwa. So ó ní ẹ jẹ́ kí oúnjẹ bá lè pọ̀ ní ilé mi, ó ní ẹ wá fi èyí dán mi wò, ẹ fi dán mi wò. So Ọlọ́run tó ní ká fi dán òun wò lábẹ́ májẹ̀mú yẹn tó fún wọn lófin yẹn tó dẹ̀ ní kí wọ́n máa ṣe ní ìrántí ní irú tiwọn àti irú àwọn ọmọ wọn. So definitely òfin Olúwa ni. So tá a bá dẹ̀ ti kọ òfin Olúwa yẹn ó di dandan kí ìgbésí ayé àwọn tó bá ń ṣe kó ṣe kí ni kó tẹ̀síwájú. So ìdámẹ́wàá jẹ́ ohun tí mo fọwọ́ sí tó dẹ̀ dára gan nílé Ọlọ́run láti máa ṣe. Ọ̀rẹ́ rẹ̀ ti gbọ́ látẹnu Prophet Akérèjọlá láti ìlú Ìbàdàn, ìjọ City of Mercy nílùú Ìbàdàn. Òun náà lè ti gbọ́ nípa ìdámẹ́wàá. Wọ́n ní ká san ìdámẹ́wàá wa pẹ̀lú inú dúdùn, ká dẹ̀ ṣe olóòótọ́ pẹ̀lú ìdámẹ́wàá wa nítorí pé ilé ìjọsìn òun náà ló ní ìdámẹ́wàá. Wolii ká tún máa lọ, ẹ bá sọ nọ́mbà táwọn èèyàn lè pín sí àti ibi tí ilé ìjọsìn tó wà nílùú Ìbàdàn. Orí nọ́mbà tí ẹ lè pè mí sí rèé 080 51107904 080 51107904. Ẹ pè mí, tí ẹ bá pè mí èmi ni mo máa gbé. Ìjọ wa ní ilé ibi tí a ti ń sìn ó wà ní City of Mercy Prayer Mountain tó wà ní off wire and cable ní ìlú Ìbàdàn, Nigerian wire and cable. Tẹ́ ẹ bá ti sọ ní Nigerian wire and cable yẹn ní ẹ̀gbẹ́ ojú irin báyìí ní àpáta, tẹ́ ẹ bá ti sọ níbẹ̀ ẹgbẹ́ ojú irin yẹn lẹ ti máa gbé bike àti márúwá. Ẹ sọ wípé ẹ ń lọ sí City of Mercy ní ilé ìjagun, kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ ní ilé ìjagun, gbogbo èèyàn ló mọ̀ bẹ̀. So wọ́n á gbé yín débẹ̀, ẹ dẹ̀ rí i pé ìyanu Ọlọ́run ń ṣẹlẹ̀ níbẹ̀, Ọlọ́run dẹ̀ rìn kọjá. So bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ń bẹ lórúkọ Jésù, a ò ní fira wa ṣàwátì. Àmín àmín lórúkọ Jésù. Àtúndọ̀nà nìyẹn, àtúnpadà bọ̀ lọ́jọ́ mi, ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.